kí ni gbogbo pálapàla ìlú apàlàyé ẹ̀yin èèyàn mi? Fúlàní ń pa àwọn èèyàn, wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n ń kó màálù, wọn ò kó lọ sínú igbó láti lọ jẹko, wọ́n mọ̀ọ́mọ̀ kó màálù lọ sí orí oko tí àwọn èèyàn dá láti lọ fi fídì màálù wọn. Wọ́n á tún pa oní nǹkan tó bá ṣàlẹ́ǹjì wọn sórí oko yẹn. Ṣùgbọ́n lónìí Fúlàní bọ́ síta pẹ̀lú èdè Yorùbá tó dán mọ́rán ju ìwọ àtèmi lọ. Ó ń jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá wípé ẹnu wa ti pọ̀ jù, ariwo wa ti pọ̀ jù. Ó ní okòwò gan ni Yorùbá ń dẹ́ tó bá ní gbogbo èèyàn ń pariwo pé Fúlàní jẹko, wọ́n kó màálù jẹko ní the whole of Nigeria, kò tọ́ sí ọmọ Yorùbá lẹ́nu. Ó ní ẹ̀yin gangan alápá kẹniyìn, àwa Yorùbá ló ń bá wí o. Ó ní ṣáà lóko ní oko mélòó gan là ń dá táriwo wa pọ̀ jù, àwa láriwo wa pọ̀ jù. Fúlàní ni Fúlàní ni Fúlàní ni. Mo ní tó báyìí ni. So àrífín ti wá kọjá rádaràda. Ọ̀rọ̀ mi ò lè yí ẹ bí mo ṣe ń sọ yẹn. Á bẹ́tà kó fojú ara ẹ̀ rí, kó fetí ara ẹ̀ gbọ́. Jẹ́ àjọ lọ wò wá. Ẹ̀yin lẹ kọ́kọ́ ń tọ́ wa, ẹ̀yin lẹ tí ọwọ́ bọ̀ wá lẹ́nu ló jẹ́ ká mọ gé jẹ. A kì í ṣe gbogbo nǹkan gbogbo irọ́ tẹ̀ ń pamọ́ wa yìí, a kì í ṣe látilẹ̀. Gbogbo ìwà abú yìí sì rèé, bó ṣe wà lọ́wọ́ àwọn Fúlàní ló wà lọ́wọ́ sí yín náà, sẹ́yìn èsà burú ni. So gbogbo wa náà la ní lọ́wọ́, ẹ má wulẹ̀ parọ́ mọ́ Fúlàní, sẹ́yìn ò kí ń sọ̀daràn. Gbogbo wa náà la ní, a ní bad side, a dẹ̀ ní right side, a ní good side, a ní bad side. Gbogbo wa náà la ní. So ẹ má gbé léèyàn kan lórí báyìí sìn. Fúlàní nìkan ni ò dánú gbogbo wọ́ọ̀dù Nàìjíríà yìí. Gbogbo Nàìjíríà Fúlàní nìkan ni ò dá. Hausa dá, Igbo dá, Togo dá, Ghana dá, gbogbo wọn náà dá sí yín. Yorùbá Fúlàní nìkan ni ò dá sí Yorùbá. Ẹ̀yin lẹ́dẹ̀ ń complain jù nú gbogbo Nàìjíríà, ẹ̀yin Yorùbá yìí náà lè máa complain. Wọ́n fi ẹran jẹko. Oko mélòó gangan ló wà Nàìjíríà tí Yorùbá dá gangan tá à ń torí rẹ̀ jà ń dojoojúmọ́? Oko mélòó gan ni? Sẹ́dáko tó Igbo ni, sẹ́dáko tó Hausa ni. Oko tá bá tẹ̀ sọ pé ilẹ̀ Yorùbá gan, oko mélòó gbogbo oko mélòó gan ló wà ńbẹ̀ tá bá pa gbogbo ẹ̀ pọ̀, kò bọ́ state kan ká mú state kan nu Yorùbá pé ọ̀yá o inú àwọn state tó wà nílẹ̀ Yorùbá o ẹja mú state kan, wàláhì gbogbo oko tá à ń dá kò bọ́ wọn. Ó dẹ̀ wá lé kókókókókó tó yẹ ká ṣe kíni ká pera wa lọ́kan. Àwọn tó yẹ ká tún já síwájú tó yẹ ká mọ tòlú, wọn àtòlú wọn dà lúrú ni. A ti gbọ́ lẹ́nu gọ́fúnà tó mọ jáde tó mọ sọ pé ẹ mọ mú Fúlàní, ẹ mọ mú ẹran, ẹ mọ tí wọ́n mọ́lé. A ti gbọ́ lẹ́nu gọ́fúnà. Ṣèbí ní ìsìta gbọ́ nìyẹn, Ṣèyí Mákindé ló sọ. So a ti gbọ́ lẹ́nu gọ́fúnà pé ẹ mọ mú ẹran, ẹ mọ tí mọ́lé. Ṣé nǹkan tó yẹ kí adarí kó mọ ṣe nu? Ṣé nǹkan tó yẹ ká adarí mọ ṣe nu? Ṣé gbèsè tó yẹ ká adarí mọ gbé nu? So ẹ̀yin lẹ́sùn akògiri ló jẹ́ káwa náà yíjú padà. Àtijọ́ tẹ́ ti ń ṣe àkín fèsì. Social media tẹ́ ti ń ṣe náà àkín fèsì. Ẹ ti wá là wá lójú, ẹ ṣe kí ni? Ẹ ti sún akògiri, ó ti yá wa náà. Tẹ́ bá ṣe fún wa, àwa náà mọ̀ ṣe padà ní do me and do you. Tẹ́ bá ti ṣe ọ̀kan fún wa, àwa náà mọ̀ ṣe ọ̀kan fún yín kí gbogbo wa mọ̀ bó ṣe rí lára. Ẹ ti ń ṣe fún wa ti pẹ́, àwa kàn máa ń mú sára ni, àwa máa ń ká sára ni. Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń na Fúlàní lóko ni? Àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pa Fúlàní lóko ni? Tá kì í sọ kankan. So ó ti dé bi táwa náà ti nílé gbà mára má tẹ́ bá ti ṣe immediately tẹ́ ṣe náà láwọn náà mọ̀ ṣe tiwa padà. Kẹ́yìn náà mọ̀ bó ṣe mọ rí lára. Wọ́n ní fi iná jòrà rẹ̀ wò kó tó jọmọ làkejì. So bó ṣe rí nù. My brother, tẹ́ bá rí fídíò yìí, ẹ lọ mọ̀ bó ṣe rí, bó ṣe mọ rí lára náà nù. Peace out. Now, nǹkan tí brother mi yìí sọ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní àti ti Yorùbá tí mo sọ nípa rẹ̀ lánàá pé wọ́n fi ẹran jẹko. Àbí kí ni nǹkan tí Yorùbá fi hate Fúlàní? Kí ni nǹkan tí ara ń gbá yín tí àsanwó tí mo ṣe fídíò rẹ̀ lánàá? Torí mo fẹ́ lè sọ pé 100% yín Yorùbá 99 nínú yín lẹ hate wa. Kò lè sí nǹkan méjì tẹ́ ṣe hate wa, màálù ni. Mo dẹ̀ tún wá sọ lánàá pé màálù tẹ́ ṣe hate wa yìí, ẹ̀yin náà lẹ ń jàǹfààní ẹ̀ jù, ẹ̀yin náà la fi ń favour jù. Fúlàní mélòó lẹ rí tó ṣe nǹkan àbí tó ṣe nǹkan tó pa màálù 4 5? A máa ń pa bọ̀ kì í ṣe bí bẹ́ẹ̀ ń ṣe ń pa. Tó wá jẹ́ pé ẹ̀ ní nǹkan tó lè fi àtáàkì wa kọjá yẹn náà. So brother mi nǹkan tán sọ kò tiẹ̀ bí mi nú rárá. Wọ́n ní só yẹ kí ẹnikẹ́ni kó mọ fi tiẹ̀ bá tẹnikẹ́ni lára. Ṣèbí àwọn bàbá wa ti jọ wà tipẹ́tipẹ́ tí wọ́n dẹ̀ jọ wà tí wọ́n kì í fi ẹran jẹ oko lóko. Wọ́n tà sọ gbogbo ẹ̀ something like that ṣá ó pọ̀. So àwọn yẹn náà wọ́n ń fi ẹran jẹko ṣùgbọ́n àwọn fálù ara wọn. Àìfálù wa ti yín ló jẹ́ kó mọ ṣe kíni, ló jẹ́ kó mọ rí báyìí. Àtàwọn olórí tí wọ́n mọ̀lú tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ kàkà kan pé olóko kan pé ẹlẹ́ran pé tọ̀ ẹ má ṣe báyìí, ẹ má ṣe báyìí, ẹ má gbè lẹ́yìn ẹnìkan. Ṣé bí ẹ̀yin Yorùbá ṣe nípa lára Nàìjíríà náà kọ́ làwọn náà ṣe nípa ni? So wọ́n máa claim bíi pé àwa bíi pé àwa ò tiẹ̀ value nǹkan kan, bíi pé àwa ò tiẹ̀ value nǹkan kan. Ojú ti sí, ojú ti là.
kò sí nǹkan tẹ́ fẹ́ tẹ́lẹ̀ fi bò wá lójú mọ́ gbogbo tó yẹ ká fi bò wá lójú ó ti yé wa wọ́n ẹ mọ̀ pé wọ́n ní tí a bá sùnyàn kò gírí ó mọ yíjú padà ní ẹ ti sún wa kan ògiri àwọn náà ní láti ṣe kíni láti yíjú padà gbogbo táwa bá ń ṣe àwọn máa ń ṣe nítorí tọ́lọ́run láàrin àwa àti yín ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ ṣe nǹkan ẹ máa ṣe bíi pé àwo ò tiẹ̀ ní fálù kankan láàrin yín wáì tó ṣe wá rí bẹ́ẹ̀ gbogbo wa bákan kan náà ni wá ń wájú ọlọ́run ẹni tó nípòjù ń wájú wa ń wájú ọlọ́run náà ni ẹni tó nígbàgbọ́ jù wá lọ so àtilẹ̀ náà màálù ń jẹ kó ẹ lọ béèrè dáadáa àtilẹ̀ màálù ń jẹ kó àtilẹ̀ ni Yorùbá ti ń bá Fúlàní ṣe tí màálù bá ti jẹ kó wọ́n máa parí ẹni tó ní màálù asanwó kíni asanwó ìtanràn tí màálù oko tí màálù bàjẹ́ olóko náà ṣe kíni àgbà sùúrù ẹ̀yin ò fẹ́ gbọ́ yìí mọ́ ìgbà tẹ́ bá bá màálù tó jẹ kó ẹ rí màálù tó jẹ kó ẹ mọ ibi tó ti wá o kàkà tó yẹ kí ṣe kíni kẹ́ lọ bá wọn lé ẹ̀sùn mọ́ ọmọ ẹ mọ̀ ná dábàá náà ẹ mọ̀ yìnbọn pa ó yá ẹni tẹ́ pọ́ ọmọ rẹ̀ ọ̀nà dà tó náà fi ní gbẹ̀san ṣé tá bá ṣe wá sọ pé ó yá ẹja ká gbé ẹjọ́ lọ sí kóòtù ṣe láṣẹ kíní kan ṣé ẹjọ́ ta fẹ́ fà ṣé kéèsì ta fẹ́ fà só fẹ́ dọ́mọ padà wá sáyé ni so ẹ̀yin lẹ kọ́kọ́ ń tọ́ wa ẹ̀yin lẹ tí ọwọ́ bọ̀ wá lẹ́nu ló jẹ́ ká máa gé jẹ a kì í ṣe gbogbo nǹkan gbogbo irọ́ tẹ̀ ń pa mọ́ wa yìí a kì í ṣe látilẹ̀ gbogbo ìwà abú yìí sì rèé bó ṣe wà lọ́wọ́ àwọn Fúlàní ló wà lọ́wọ́ sí yín náà sẹ́yìn èsà burú ni so gbogbo. ẹ̀ráyé ṣé ẹ̀ ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ó ní kí làwọn ṣe everybody Nàìjíríà sì ni ò fẹ́ bá wọn ṣe wọ́n rí wọn bí aláìda tribe ìyẹn Fúlàní ẹjọ́ nítorí Ọlọ́run ẹjẹ́ àjọ dálẹ̀ kájọ máa túṣà ṣé Nàìjíríà nìkan ni wọ́n ti hate Fúlàní ṣé wọ́n hate Fúlàní káàkiri the whole of Africa because iṣẹ́ burúkú ọwọ́ yín ló jẹ́ kí gbogbo èèyàn máa sá fún yín èèyàn tó bá ti rí yín tí ò bá ti sá sóbi á ti dà ikú ni yín ẹ̀yin o àbí kò ṣe ẹ̀yin lẹ̀ ń sun àwọn èèyàn jẹ tá à ń wò yìí ni àbí kò ṣe Fúlàní ẹ gbà mí lọ́wọ́ Fúlàní ọmọ ajífìtọ̀ màálù wẹnu ọmọ ajímùtọ̀ màálù ọmọ ajífìtọ̀ màálù wẹrí ìran aládé ni ìran baba ńlá baba tèmi abẹ́yìn ò máa gbọ́rọ̀ burúkú lẹ́nu bọ́yìí ni ó ní gbogbo Nàìjíríà sí wáyé tí àwọn èèyàn tí ò bá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó gbọ́ àlàyé tó ṣe nínú fídíò yẹn wàá kàn rí every other tribe Nàìjíríà wàá máa gé orí wa sọ̀kalẹ̀ ni wípé à ń máa tírètì wọn apààyàn ni wọ́n náà ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti gbàgbé wọn ni ṣé Nàìjíríà nìkan ni wọ́n ti ń sá fún Fúlàní ni the whole of Africa gbogbo Africa continent pátápátá náà ti ń sá fún Fúlàní torí pé apààyàn ni yín ẹni ègbé ni yín ẹ kì í gbé nílùú ìwọ̀nba yín tó ń gbé nílùú ní nọ́ọ̀tì ibẹ̀ àwọn leaders and elders yín ti ya wèrè àwọn lòsíún àwọn ni wọ́n mú Nàìjíríà tí wọ́n pẹ̀gẹ̀ sójú kan tí wọ́n jẹ́ kí Nàìjíríà ó move forward àwọn ni wọ́n drag Nàìjíríà padà sẹ́yìn wọn ò dẹ̀ ní population àṣírí wọn ti tú nítorí ẹ̀ náà ṣe fẹ́ pa Tinubu nítorí ẹ̀ ni El-Rufai ṣe sá káàkiri tó ń sọ wípé dédédé o kọ́ má gbà kí Tinubu ṣe second term o kíní kan ìyẹn ò tí ẹ̀kan èmi fẹ́ẹ̀tì wọ́n wà lọ́wọ́ títí wọ́n ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu Fúlàní ó tún wá tẹ̀síwájú ó ní tí gbogbo èèyàn bá ti wá ń pariwo wípé Fúlàní kó màálù jẹ oko gan mélòó ni Yorùbá ń dá sí finish ó dá o sí finish lèmi rélé sí o ó ní oko wo gan ni Yorùbá ń dá so gbogbo oko tí gọ́vnà Jídé Sanwó-Olú tá à ń gbọ́ bílíọ̀n pé wọ́n invest oúnjẹ Èkó àti gọ́vnà ọ̀gbẹ́ni eléyìí of Ogun State ó rẹ̀ pé bàbá Tinubu ti yí orúkọ yẹn padà gọ́vnà Dàpọ̀ l'Ogun State gbogbo oko tí ráìsì tẹ́lẹ̀ ń dá tá à ń rí tá à ń gbọ́ bílíọ̀n gbogbo everything wọ́n ní tó bá kó gbogbo ẹ̀ papọ̀ kò fìdí state ẹyọ kan àwa aládẹ wa pariwo jù wípé wọ́n fi màálù jẹko ẹgbẹ̀mí ẹ̀rà mi kalẹ̀ ṣó ní any part of Nigeria tí àwọn Fúlàní màálù náà ni wọ́n náà tẹ́ bá ti rí Fúlàní ẹ ti rí màálù tẹ́ bá ti rí màálù ẹ ti rí Fúlàní ẹ wá o toró bú Yorùbá mẹ́yẹn pé màálù gan tí gbogbo wa wá torí ẹ̀ hate wọn yìí àwọn gan òun jẹ́ lọ títí àwa Yorùbá ó láwa Yorùbá lóníjẹ wọ̀nbílíkì wọ̀bìà olè alájẹkú àwa là ń jẹ màálù pé bá a ṣe ń pa màálù kò tí sí ẹ̀yà kan tó ń pa màálù bẹ́ẹ̀ bí ẹ̀yà Yorùbá
òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ̀rùn lóòótọ́ ń bibẹ̀ yẹn ó rí sọ. Yorùbá ló jẹ màálù jù Nàìjíríà. À ń ṣe ṣíọ̀ patí. Yorùbá ò dẹ̀ mọ́là tó wọ́kọ tó bá ti dọ̀rọ̀ patí dé. Ibẹ̀ yẹn ni kọ́kọ́ là ń lọ jàre. Ìwọ tó o gbé màálù tó fẹ́ fìdí màálù ẹ̀ tó lọ sínú igbó lọ jẹ grass tó lọ sórí oko olóko tó mú pákí ẹ̀ háì tó mú àgbàdo ẹ̀ kíá ìgbà tó mọ̀ wípé pákí àti àgbàdo inú oko òun ló wù ẹ́ láti fi fìdí màálù ẹ̀. Ẹ bá wa bèrè lọ́wọ́ wọn kí ló dé táwọn ò máa dá oko títí wọn kàn gbin pákí lọ rẹpẹtẹ àtàgbàdo àti oríṣiríṣi nǹkan tó bá dé ilé ìtẹ́kọ̀ọ́ máa fi kó wọn káàkiri oko lóko. Tẹ́ bá ti jí láàárọ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ mú tọ́ wọn ẹ̀ẹ́dẹ̀ tún fi wẹ̀ as usual ẹ̀ẹ́dẹ̀ ní ó yá ẹ̀ẹ́dẹ̀ máa kó wọn lọ síbò sórí oko ibi tẹ́ ìgbé kalẹ̀ kan ẹ̀ẹ́dẹ̀ lọ máa wú pákí yín ẹ̀ wú fún wọn ẹ̀ mú àgbàdo ẹ̀ bẹ fún wọn bọ̀ kò ń ṣe tẹni ẹlẹ́ni kò ń ṣe tẹni ẹlẹ́ni. ṣẹ́yìn náà gbọ́ bó ṣe rojọ́ mọ́ wa mọ̀ràn bẹ́ẹ̀ ni wípé ṣe là ń máa tírìtì wọn. The same Fúlàní tó jẹ́ wípé ẹ̀ ní nǹkan méjì láyé àtàwọn àgbààgbà yín tó ń gbé nílùú àti ẹ̀yin tí ẹ̀ ń gbé nínú igbó ẹni ègbé ni yín kò séyàn tó máa bá yín ṣe láyé torí ìwà ọwọ́ yín ìwà burúkú inú yín àti iṣẹ́ burúkú ọwọ́ yín mọ̀jú pé kẹ́ bá nǹkan jẹ́ kẹ́ bá ayé jẹ́ kẹ́ bọ̀rún ṣe jẹ́ tẹ́rọ́rìsì lẹ́wálé ayé wá ṣe ajínigbé ni yín apànìyàn ni yín ẹ̀ ń bá màálù sùn ẹ̀ ń béwúrẹ́ sùn inú igbó lẹ̀ ń gbé ẹ̀ ń jẹ́ èèyàn. Ṣé ti rí fídíò ibi tí tán ti pààyàn tí wọ́n dáná sun tán dẹ̀ ń jẹ́ ṣé ti rí olóbùkọ́ máa lè yín sọ fáwa pé àwa kàn déédéé hate wọn ni nǹkan ti ṣe. Ìwọ tó bá rí fídíò tó sakuléètì lẹ́nu ọjọ́ mẹ́ta Fúlàní dáná súnyàn ó sì ń ya jẹ. Ṣé ó yẹ kí wọ́n máa kó irú àwọn èèyàn báyìí papọ̀ mọ́ wa kó máa pè wá ní wọ́n Nàìjíríà torí Ọlọ́run. Bàbá Tinubu ẹ̀ sì ṣe torí Ọlọ́run kẹ́ dá kíní ìlú kẹ́ sọ̀pá sílùú kẹ́ fàlùyà kẹ́ jẹ́ kó ní kálukú máa lọ kẹ́ jẹ́ kí àwọn pípù yìí kí wọ́n máa mọ̀ wọn ara wọn kán dá wà láyé wọn kò yẹ kí wọ́n máa associate àwọn ọmọ Fúlàní mú àwọn ọmọ ènìyàn ẹranko ni wọ́n inú igbó náà gbé. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Bàbá Tinubu tún ṣìṣe ó ti gbéṣe wọn dé o. Wọn ikọ̀ tí bàbá Tinubu ń bá wọn pò ní náà tí ó ló ń lọ lọ́ọ̀kan yẹn o. Láàárín àwọn ex-lawmaker pátápátá the 8 House of Assemblies tí wọ́n kóra wọn jọ ní north tó fẹ́ endorse o. Bàbá Tinubu ti mú àárín wọn wọ́n ti fẹ́ jáku o àjàkú akátá ṣe là ń mú wọn náà wọ̀nyí làwọn kan ní àwọn endorse Tinubu làwọn kan ní láyé àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ orúkọ yẹn ní north àwọn ò tiẹ̀ fẹ́ fetí gbọ́ Tinubu wo yà lọ wo fídíò. Information reaching me now is that Inobiri himself had decided to put a big cow down. People are sharing it. People have shared it. And also, they have collected the rice in package. They have collected gari in package. This is evidence. Show your PVC. Collect rice, collect malu, collect gari. You can see and beans. In fact, this is APC doing it. See people doing it. Our councillor in this area, this is Ward E, Ikorodu local government. Incoming councillor is right beside the man. The man is not going to the polo. He's just doing it for the party. He's just doing it for the party. He has been doing it since the inception of campaign. This is another one. This will go far. Be expecting this on the internet very soon. Tinubu removed fuel subsidy on day one. No plan, just pain. Prices tripled overnight. The poor now trek while the rich ride. The naira collapsed. $1 used to be 460 naira. Now it is over 1,500 naira. He promised hope. What we got was hunger. No jobs, no lights, no security. Renewed hardship. That is the real slogan. The 2023 election was rigged in plain sight. INEC refused to upload results. Ballots disappeared. Democracy died that day. In just 1 year, he borrowed over 7 trillion. We are paying debts with our future. Nothing to show for it but more suffering. Kidnapping everywhere. Schools shut down. Roads are deadly. Our people live in fear. And the government says nothing. Even the courts are compromised. Evidence of election fraud was ignored.
The judiciary now serves power, not justice. Rice is now luxury. Bread costs more than a day's wages. Nigerians are starving while politicians feed fat. No light, no clean water, no working healthcare. You pay bills but live in blackout. Basic services don't exist, yet they keep collecting tax. He uses police and DSS to silence protesters. Journalists arrested. Whistleblowers chased. Fear is the new governance. The pain is enough. The lies are too many. The country is broken and the leadership has failed. This man must go. Full stop. Màálù yìí ni ṣá. Kí ló dé? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní tìjú. Fúlàní ni wọ́n fi ṣe yín, ẹ̀yin lẹ́ ń jẹ màálù ẹ̀mẹran tí wọn kì í jẹ. Wọ́n tún pín màálù tútù lé yín lọ́wọ́. Mọ̀ bẹ́yẹn wọ́n ti ṣiṣẹ́ sí lára torí Ọlọ́run. Yorùbá. APC kàdì. Lẹ́tún lọ fi gba màálù tútù, wọ́n tún kun màálù lẹ́yìn lọ́wọ́. Káàsà, nǹkan ti ṣe ràn mí o. Àní mẹ́wàá ti ṣọmọ Yorùbá. Àbí èyí tó ju mẹ́wàá gan ti ṣe wá o. Ó ti ṣe wá o. Àpòrònú ọmọ Yorùbá mà ti bọ́dọ̀ lọ o. Torí Tinubu o. Bàbá Tinubu, ọmọ olódò orin, olódò ọdẹ, ẹ wálé. Ṣé bẹ́ẹ̀ ṣe bálẹ̀ Yorùbá rè kẹ́tóbì kọ́ máa rẹ orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tẹ́yìn tẹ́ wájọ́ ọmọ Yorùbá ẹ̀yin lẹ́ ń dún lọ́wọ́ tẹ́ mẹ́nu bẹ́ o. Àwa ọmọ Yorùbá nìṣẹ́ wá ṣẹ́jù tí ìyá wá jẹ jù lásìkò yìí. Àwa láwá dàlí má jìrì of our time o. Ó dí báràká. Ṣé nǹkan tí bàbá Tinubu wá sọ ayé ọmọ Yorùbá dì lélẹ̀ àtàwọn bọ́ìsì wọn? Ẹ sọ wá di pé kán máa fi kẹ́ ẹ lọ máa fi nọ́mbà kó tètè débẹ̀ kó gba nọ́mbà. Nọ́mbà lọ wá fi ṣe cup of rice, cup of gàrí fún ìran Yorùbá. Nǹkan ti ṣe. Wọ́n tún wá pín cup of rice títí wọ́n tún pín ẹran tútù lẹ́yìn lọ́wọ́ ẹ̀ sì ń gbà ẹ̀rù ọ̀dẹ̀ báyìí. Ẹ máa lọ jẹ́lé. Lẹ́yìn òkè à ń bọ̀ àti ìdí. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ bí mo yẹ sọ. Former federal lawmakers from northern Nigeria are divided over President Bola Tinubu's 2027 re-election bid, following an endorsement by the Northern Caucus Forum of the 9th National Assembly. The caucus, in a communique at the end of a dialogue session convened by the Chief of Staff to the President, Femi Gbajabiamila, threw its weight behind his re-election bid, describing him as a national leader with a demonstrated commitment to equitable development across regions of Nigeria. Àwọn lawmaker, northern lawmakers, gbogbo wọn ó ti diṣu atayanyan, wọ́n ti fẹ́ jàkú báyìí. Bàbá Tinubu ti darí wọn rú. Bàbá wa ń gbọ́ wípé Fẹ́mi Gbàjàbíàmílà bàbá gbẹ̀jà. Ẹ̀yin lẹ lọ represent bàbá Tinubu ń bẹ̀ ẹ̀ dẹ̀ sọ fún wọn pé throw weight yín sẹ́yìn bàbá Tinubu. Ẹ̀yin tèmi lẹ̀ bá wá throw ẹ̀ sí. Yá mo mọ̀ yín rí bóyá ẹ mọ̀ mi rí ni. Àbí kò ṣe godfather yín. Ẹ bá lọ throw weight yín sẹ́yìn Òbí. Ẹ bá lọ throw ẹ̀ sẹ́yìn Àtíkù. Gbígbà ṣe statement nìyẹn ni. Ìyẹn lẹ́ ń gbọ́ yẹn o. Ṣé ti gbọ́ pé ó ti dogun ó ti dọdẹ? Àwọn kan ń sìn, wọ́n sọ pé àwọn ti support. Àwọn kan láwọn ò support, ẹ wá gbọ́. However, the endorsement has been rejected by another group of former Northern ex-legislators who described the meeting and its outcome as politically motivated and unrepresentative of the region's true statements. We can't all be commodified. The opposing ex-lawmaker under the aegis of concerned former members of the House of Representatives, Northern Nigeria, said the meeting was a staged political show with no mandate to speak for all Northern ex-lawmakers. The statement was jointly signed by Sakari Mohammed, Aminu Shagari, Tom Sakari, and Mohammed Musa Soba. We categorically state that this group does not speak for all former Northern legislators, and the position outlined in the communique are neither representatives nor reflective of the current sentiment across Northern Nigeria. Can you imagine? Only the group also criticized Tinubu administration handling of insecurity,
poverty, and youth unemployment in the region, listing states like Zamfara, Kaduna, Katsina, Borno, and Benue as hotspot of continued violence and neglect. Ẹ jọ̀ọ́, kí ló dé tẹ́ ẹ sunkún mọ́ Buhari kó tó kúrò ńbẹ̀? Àbí Zamfara, àbẹ́yìn northern governors kọ́ lẹ máa bọ́ síta tẹ́ máa ní achievement tẹ́yìn ní láti fi support Nàìjíríà, ó ní kẹ́ máa recruit repentant Boko Haram. Náà tẹ́ bá ti kó àwọn terrorists tẹ́lẹ̀ wọ́n ti wá repent, tẹ́ kó wọn lọ o, tẹ́ kó wọn padà, tẹ́ kó uniform sí wọn lọ́rùn. Ẹ ti mọ̀ ẹ̀yin lẹ fúnra lára yín gbé aṣọ lé wọn lọ́wọ́ àti tẹ́ sign death warrant yín, tẹ́ fi lé wọn lọ́wọ́ náà. Àwọn náà máa padà wá tó wá pa yín. So customer dáadáa ni yín, àwọn governors yín ní north wà lára àwọn tó pa yín dànù. Bóyá wọ́n ti gbowó àwọn terrorists, wọ́n á ti sanwó ẹ̀mí village, àwọn villagers, àwọn gbogbo wọn wọ́n ti gbowó wọn. Wọ́n ti gbowó ẹ̀mí yín. Àwọn northern leader yín ti gbowó ẹ̀mí yín lọ́wọ́ àwọn terrorists. Tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé? Èwo ni ti bàbá Tinubu ń bẹ̀? Èmi ò sáìdì bàbá Tinubu o. Ìgbà tí Buhari wà ń bẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ máa ruwo ta? Kí ló dé tẹ́ ẹ̀ máa ruwo ta? Kí ló dé tẹ́yìn northern leaders and elders tẹ́ máa open every now and then? Gbogbo kíni yín bọ́dà yín gba yahoo ni fún àwọn terrorists. Ẹ̀yin gan lẹ fi wọ́n ní ọkàn balẹ̀ àwọn terrorists the whole of Africa. Ọ̀dọ̀ yín náà ti wá ṣe meeting kí wá lẹ jófò àtàdánù tẹ́ ń rò kiri. Ẹ pákó ẹ̀ lè jàre. Ẹ wá bàbá Tinubu. Àwọn náà dáná àbá yín pò nǹkan tí ò ní tán. Ṣé ti rí bí El-Rufai ṣe ń galivanti káàkiri? Ó ń bẹ gbogbo Nàìjíríà pé ká join hand together. Ká lé Tinubu kúrò. Ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀. Ó wà lára àwọn tó ń sponsor terrorists ní Nàìjíríà. Ṣé on a good day tó wáyé pé Nàìjíríà jẹ́ country tó wà òkè, ṣé ó yẹ kí El-Rufai ṣì máa rìn freely? Ṣé kò yẹ kán ti mú. Anyway, kí n tó máa lọ kí n má parọ́ fún yín. Ẹjọ́ òfò àtàdánù tọmọ Fúlàní yẹn rù ó dùn mí o. Èébú tó bú àwọn ọmọ Yorùbá. Àgbọ̀n ìlébú àgbẹ̀. Ó sọ̀rọ̀ sí wa gan ọmọ àlè ni. Má gbàgbé láti bá mi share fídíò yìí. Má sì gbàgbé láti bá mi support brand mi. Tó bá ti subscribe, bá mi subscribe now. Kí ni mo ṣe fún ẹ? Support my brand. Bá mi sọ fáwọn ọmọ mi, brothers and uncle, auntie, ẹ bá mi subscribe. Even your colleagues at work, bá mi subscribe. Má sì gbàgbé láti drop comment ẹ. Ire o gbàgbà.